them litter the street. Ẹ̀jẹ̀ táwọn wèrè yẹn tó lọ bá wọn gbàgbà ẹ̀jẹ̀ wọn ló máa ṣàn sí tó máa fi ṣe ìwé dànù. And then kọ́kọ́ ló máa dé sí. Wọ́n ẹ̀jẹ̀ lọ bá tọ́lọ̀ bá rẹ́dí ó sì rẹ́dí ni. You guys should fight on whether we are alive or we are gone. Because me ọmọ ọgbà tẹ́mi kọ́. You understand? I'm not ready to die, but as I'm trying to express myself to an extent, guys, you continue to fight on. Very that by your two side, there was your opposite outside a million dollars. So, see no NGO, no, she no question. What on jump line? Come on, go, she shall have been in contact with that name. You want to fetch it? Without very mobility, can they know if you go fly? And she mother they know. Thank you for hearing me. My NGO will continue to fly, will continue to help wherever I can. But see, so maybe don't you see Baba yet need you because I either allow you and you know because not Baba is a confirmed suspect in this case. So about tonight, I'm just about to go to me go really jẹ́ mi wá. About tonight, she justice is fake. You know, it's level here. You look at things holistically, you investigate. But yeah, all kinds of you go on social media. Come out on camera and come. I do put someone you will look. But with the 10 funny chance, they can't even live where they are. It's because it's disgusting. Went into the hospital, spoke to people, it may come about the bus, it may come about Lagos State Command to AIG to Abuja. None of these people. The only place they showed up was in Abuja. After Abuja. They keep deceiving all of you. So I see presidency, somebody investigate. Because even presidency shank our public. It's because your people are not seeing clearly. You can't even understand. Kéèsì Mohbad ilé tó tún ju kéèsì Mohbad lọ tó yẹ gbà lájọ Oríyọmí ṣe ní Ìbàdàn ṣeré òun la wá ń fàgùn la wá ṣe dá orílẹ̀-èdè Nàìjíríà lọ́lọ́pọ̀ òṣèlú kan tó lè arrest Wùmí. Àwọn ẹ mọ̀ pé gbogbo tí ẹ máa gbọ́ gbogbo tí ó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bàbá yẹn náà ló làwọn fàgùn láti jọ ó máa ṣe o lórílẹ̀-èdè ọlọ́pàá Nàìjíríà. Òun náà ló ṣì fà á. Ìjọ tẹ bá ti mẹni tó fún blessing ní Kurube àti Wùmí tó arrange Kurube fún orúkọ lọ jù sójú olórí yẹn. Ìjọ yẹn lè máa mọ iye àwọn tí wọ́n ti commit crime tó yẹ kó wà lẹ́wọ̀n. Ṣé bàbá yẹn fẹ́ sọ pé òun mọ̀ ni? Ó fẹ́ lóun mọ̀ àdókò kìíní. Ìyá bá fẹ́ sọ pé òun mẹ́ni tó kókò fún blessing. That's why it's very obvious. You are but then paying for justice here. That protest. We are asking justice against the family members and the few externals who are involved. At the end of the day, one stage will be vengeance, Guresi, Yeti, one come and divert attention. Okay, Jesse. Calling a lot to say Baba Tefe, what justice against. And he's show make any sense. And why justice? Ẹni tó sáré gbé òkú láàrin 24 hours. Gbogbo nǹkan tí ọlọ́pàá rí ẹ̀rí tó ti wà lẹ̀ pẹ̀lú gbàtọ̀ wú òkú yẹn jáde. Wọn ò ní ever believe pé ẹni tó bí ọmọ yìí wọ́n máa sáré sí. Kẹ́mi sọ̀tọ̀ yẹn fún ilé ni. They are still in shock like nígbà
tó yẹ kó fìbọn tì ládùúrú táwa rí ẹ̀dẹ̀ sáyé lọ sí ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀rù ọlọ́run ẹ̀ ti rò pé ó ti lọ nìyẹn kẹ́yìn kọ̀ ṣáà ti lórúkọ kẹ̀dẹ̀ lówó láti díẹ̀ ẹ fẹ́ fòkú ọmọ yín lọ́rùn at the end of the day ọ lówó náà ó ní fírèmù díẹ̀ kìbí kí lórúkọ bọ́ọ̀ tó bá ṣe tapita àwọn wèrè ọ̀jà mọ̀kọ́ náà wọ́n ní bàbá kó sáàṣì sí sùtánà bí mo tẹ̀ lówó náà ìsìn gbogbo ẹ̀ ládùúgbò tọ́rí a tún máa ṣàyàn gbìfọ̀ lórí òkú ọmọ kékeré àwọn ìyàbọ̀ yẹn wọ́n ṣàjọyọ̀ wọ́n rẹ́rìn wọ́n nọ́kọ̀ sígbà tó ń lọ ní ẹran. These are the people you all follow and you are condemning people like us. Just at the end of the day ṣé kí àgbọ̀ tá à ń fèsì ìṣọ́ṣe pẹ̀lú ojú lásán ni. I keep saying that gbogbo ọ̀dà ẹ̀ ṣe ẹ má rò pé physically we are going to court with work we do press conference ẹ̀rọ spiritual angle gbogbo kìíní. Adẹ̀ṣùwà láyé tí kìíní kan alájà Yorùbá sọ pé tí n bá wọnú alágbọ̀n ìní jáde láàyè tó bá yẹ pé mi ni mo sọ ẹ̀ máa ní mo parọ́ nìyà because every time tí bá ti fún ọgbẹ́ tó bá fẹ́ jáde fún mi èmi náà tún kí n máa bọ̀ tó bá yẹ pé kìí àti lépa máa tún relax èmi náà tún wọlé nígbà tó bá tún bá wọn lójijì gbogbo tí mò ń padà yẹ mi ì lè lọ ṣe fíìmù mi ì lè lọ síbi tọ́mọ mi wà mo máa ń dọ̀jì káàkiri ni máa yọ sim card mi máa lọ bí mo kàn rí bí ìgbà jẹ́ pé evil spirit ní káàkiri yóò kú tó fọwọ́ sáyé look at the normal sacrifice kí n ṣe yẹn fún odidi 1 year ìjọ tí mo ṣe fídíò ìjọ tí mo ṣe fídíò. mo ti fọ́ fáwọn pípù yẹn títà yẹn mi. ìjọ tí mo ṣe fídíò. Uncle Yomi ẹ kálẹ́ ẹ kúrò lẹ́kọ́ àtàrọ̀ mọ́ mi mọ́jọ́lá ṣẹ́rí mo fẹ́ ẹ̀ka tí mò ń wò kémi rí bọ́yẹ̀ yìí ò rí ẹ jọ ọmọ bàbá pírẹ́sidẹ̀ntì wa ọ̀tá ní olódàṣẹ́ ìlú ṣé ọ̀rọ̀ mi ṣe yín. Like I said, nígbà tó pé political solution ló máa end yẹn àwọn tí ò ní mọ̀ they don't understand you assume that everybody they have the base or they know what things in the Nigerian political system. Ẹlòmíì kan máa sọ̀rọ̀ on the surface ó máa sọ̀rọ̀ bí peculiarity ní ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni àwọn ará bíi ní agbára tó tí ò ṣe pé ó sọ pé ń bá ìbàdí justice. Lẹ́yìn tó ti parí corona lẹ́yìn tí wọ́n ti ṣáàjì spending àti. Uncle Yomi ẹ ó dọ̀nù. àjẹkóyè yín ẹ jọ mú. ẹ ó dọ̀nù. ẹni sùúrù Sadasola ẹni sùúrù ọmọ àgbọ̀yìn ẹni sùúrù. Bá ti round up ọ̀rẹ́ lè wá wọlé kọ́sùmá gbàgbé line of thought mi. Lẹ́yìn tó ti parí corona wọ́n sáré round it up. Lẹ́yìn tí wọ́n ti charge spending àti nurse that nurse was staged. Wọ́n ò ní lọ pé òun Ọmọwùmí Cynthia Adébánjọ lòun ṣẹ̀ máa rí ẹni ọlọ́pàá tó máa sọ pé à ń ṣèwádìí lórí pé olówó nu kú Mohbad tóun máa kọ statement. Kò bìlì pé ó sì lè ṣẹlẹ̀ bó bá ṣẹlẹ̀ ó ti lérí sẹ́yìn ó lóun ti pay dues òun ti ṣe gbá kan wọ́n ti tó gbogbo gbọ́tọ́ náà ni àwọn tá à ń sọ fún pé kó ṣe nọ́mà lórí ikú Mohbad kó má bàa yíwọ́ tó bá ní mẹ́mórì tó ní pẹ̀pẹ́ wọn ní foresight ni fáwọn báyìí pé ládùúgbò báwọn tó bí kan ṣe lọ́wọ́ nu pé wọ́n da ọwọ́ bò ó wọ́n padà wú padà. Definitely ohun tí bàbá yẹn lọ bò justice system ìlú sọ pé kò yẹ kó tí ì bò ẹgbẹ́ jáde ohun tí ìjọba rò báwọn rí pé kó fi lọ wú òkú yẹn ṣé ẹni kó bàbá yẹn ò rí kó tó sí ni. Àwọn tí ò gbọ́ tó bàbá yẹn tí wọ́n padà rí ohun tó rí inú pósí tó ní àgbàṣẹ ẹ lọ wú padà ẹ̀rí wà bẹ́ẹ̀ tẹ́ máa mú kẹ́ wá compare pẹ̀lú ẹni tó rí fresh live tó lè lọ bò. Yet some people dey backing themselves behind such a person. Tó bá dọ̀la tí nǹkan bá bẹ̀rẹ̀ sí ṣe wọ́n tó ṣe àwọn ọmọ mama níbo làwọn ti pàdé àgbákò wọn ní ọkọ̀ orogún ìyá àwọn ló ṣe àwọn. Sọ́dọ̀ gbogbo rubbish tó ṣe on this TikTok in this Mohbad matter tọmọ ẹ fi wà tí ò tí ì rí justice by now tó fi asinu mọ́túárì bẹ́ẹ̀ ìsọ́kò deceive
some terrible adults. Àwọn wèrè kan tó yẹ pé àmọ́ bí wọ́n ti lówó wèrè wọn. They are now infiltrating every platform to change the course of justice and deceive. Ẹni tí ò ṣe activist àpẹẹrẹ activist. Ẹni tí ò kúrò bí tó wà, òun lẹ́yìn lọ́wọ́ kò kúrò bí kankan, á lóun ṣe. And at the end of the day, they are making a mess of the whole stuff. They commercialized it. Gbogbo ohun tí àwọn èèyàn rí, díẹ̀ táwọn èèyàn rí, tó fi ní no, ẹ lọ wó òkú ìpadà. Bàbá yẹn rí times 10 yẹn. He went to cover the body. Ta ló wá ní interest in justice? Ta ló ń jà fún Mohbad? Nígbà tí public wa tó wá kóra wọn jọ pọ̀, àwọn wèrè yẹn kò rẹ́ kí wọ́n bá kó sí yín lórí, wọ́n dẹ̀ tó yín, wọ́n ní kẹlẹ́ tó sẹ́yìn bàbá yẹn. Bàbá tó yẹ kó wá máa tó kó máa sábà public. Wọ́n wá gbẹ́ ìlẹ̀ lọ sábà, ó sọ̀rọ̀ ní celebrity, òun ní frame, ó ń kọrin, ó fi ń díṣà because he doesn't believe nobody can challenge them. He is not the law. He is not the constitution. Níjọ́ sí táwọn wèrè ìyábọ̀ tó ń gbogbo wọn yẹn tó tó díkì tó ṣe bí olórí burúkú tó ní ìwọ̀gbọ̀n fún bàbá ìṣà bail wọn ní níbo ta lẹ́yìn. You guys are not the constitution. Wọ́n lọ pe Davido yẹn onítọ́ba ti rí mi bishop site kọ́ kóbo mi èmi ní pé kọ́ fún bàbá ìṣà bail. Mo ní mò ń retí àwọn tó bá bí ẹ tó bá yẹ pé àwọn èèyàn gidi nínú ayé ló bí ẹ mo expect wá jájọ́ ẹ̀ kó bọ́ta wá. Ọlọ́pàá bẹ̀rẹ̀ sí pé kí báwọn lọ pàǹtí o. I stormed the party. I said I'm coming alone. And the government did because they know I'm speaking the truth. So we party case here. Ọdún kan àtàbọ̀ láti 2021 yẹn, bẹ́ẹ̀lì ló wà tó fi ṣe kéṣẹ̀. Àwọn apá síbẹ̀ yẹn tó bá release yẹn, ó sì jáde náà, ó gba bẹ́ẹ̀lì. Ó yẹ lọ pa, ọkọ̀ rọ́bìṣì lọ́wọ́ máa ṣe kiri. So when these people are saying kiri kan, báyìí lọ́mọ ẹ̀kú kiri kan, wọ́n ṣì rò pé ojú lásán ni until when the real course of justice starts. Wọ́n sọ pé ẹ̀yin tẹ́ bá jábí amọ̀ gidi, ẹ má kọ̀ lójọ́ lórí social media nìkan, ẹ bọ́ sí kọ̀rọ̀ ló léyìn. When Mohbad gets justice, it is for the sake of this country. Ẹ gbàdúrà pé ìmọ̀ ẹni wọn ò gbọ́dọ̀ dálẹ̀. Ìkọ́nù èmi ò gbàdúrà kí díẹ̀ nìyẹn kó wà ní limbo, kó fẹ́ bọ́ èèyàn kọ́nu wọn. That is the biggest and the highest shortcut to justice. Kó fẹ́ bọ́ kọ́nu wọn. Èyí tó bá ti fẹ́ mọ̀ nu wọn, kò sí tí o ṣe suspect nínú àwọn méjèèjì. Kò sí tí o gbẹ̀bọ̀dé Mohbad nínú àwọn méjèèjì. Ìdájọ́ ti bẹ̀rẹ̀ lórí onítọ̀hún yẹn nìyẹn. Ìdájọ́ ayé, ìdájọ́ ọ̀run, ìdájọ́ social media, ìdájọ́ títì, ìdájọ́ àdúgbò. Ìkọ́nà àwọn méjì nọ́mbà bàbá. Ó fọlọ́ bàbúrà. So ìyẹn lẹ gbọ́dọ̀ bá bèrè fọlọ́. But wọ́n máa yí yíbo mo ti sọ fún yín ti pẹ́. Wọ́n ò ní fẹ́ mójú àwọn méjì ò ní fẹ́ kiri, wọ́n ò ní fẹ́ conclusion. Wọ́n ti há. Torí ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjì yẹn tó fi bẹ̀rẹ̀ ìjà wọn ò mọ bóyá ìṣẹ̀lẹ̀. Ọlọ́run kó sí bàbá yẹn ló pé ọ̀yá takú olùtakú bàbá oníjẹkújẹ ẹ tún gbẹ bọ̀dẹ̀ wọn débi ẹ ló kú. Blessing yẹn nǹkan ṣì bá. We must remind them that this is not family. Lójú gbangba ẹ̀ ń ju oògùn ẹ̀ ń ju kurube for a star ọmọ 27-year-old. So they should come and tell us. Inspector General of Police kó wá sọ fún wa but under his watch as a Yorùbá Inspector General of Police ègún tó fẹ́ jẹ́ kó bẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà látara tí wọ́n ní kọ́mọ 23-year-old máa ju oògùn kó máa wí aṣọ fọ́ọ̀kù ohun tí ò gbọdọ̀ ṣẹlẹ̀ láàrin ìdílé sílé ìdílé nígbà tẹ́ ẹ̀ sí mọ́ sí Mojolólúwa kábúrò yín kan tó yẹ kó bu yẹ̀pẹ̀ kókò bu kínní kókò ju aṣọ fún sórí ojú olórí mọ́ sí ibẹ̀. Gbogbo everybody máa pariwo lé lórí ni sà. Wọ́n di suspect nìyẹn gbogbo yóò fẹ́ fi ìyá ṣòfowó. Tíbù alóko ẹlẹ́kọ̀ọ́ tó yẹ fún Blessing àti Wùmí òun ní ẹ láti fún ọ̀rọ̀ Wùmí yẹn tó ní tí òun bá sọ ohun tí bàbá yẹn ṣe tóun bá sọ ohun tí bàbá yẹn ṣe. Mohbad tó nígbà tó bẹ̀rẹ̀ Blessing pé kí ló jù sóyún bẹ́rí àbúrò ẹ̀ ó ní òun irun orí ẹ̀ àti ta bẹ́ẹ̀ ni lòun jù sí bíbẹ̀ ìgbà tó ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ èyí torí wọ́n lè lọ lù ú. Uncle Yomi, ẹ jọ̀ọ́ ẹ mọ nǹkan tẹ́mi ìfẹ́ kẹ́ ṣiṣẹ́ kẹ́ bóyá kẹ́ gbé ọ̀rọ̀ mi yẹ̀wò. So nǹkan tí mò ń sọ ni pé bóyá kẹ́ ẹ lè mọ nǹkan tẹ́ tó fẹ́ ṣe next ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí.
ṣe rí gẹ́sẹ̀ ń sọ pé bàbá lè mọ̀mọ́ nǹkan kan ìyẹn pírẹ́sidẹ̀ntì wa ó lè bó ṣe pàṣẹ fún wọn pé kán lọ ṣiṣẹ́ yẹn ẹni tí ò jẹ́ kán ṣiṣẹ́ yín bẹ́ẹ̀ ṣe fẹ́ ó ní ọmọ bàbá yẹn tẹ̀ nǹkan tẹ̀mí nǹkan tí èmi fẹ́ ẹni ẹjẹ́ láǹdì ní nǹkan yẹn lèmi rí bóyá ẹ̀yin ò tí ì rí bóyá ẹ̀dẹ̀ rí ẹni dọ́gbọ́n kẹ́lẹ̀ mọ nǹkan tẹ máa gbé ìgbésẹ̀ nǹkan tí mo fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ bàbá yẹn lè wà involve. ẹjẹ mọ àwọn tí yóò ti gbọ́ pé sọ fún ọkọ. àwọn ti rí píkṣọ ẹ pẹ̀lú àwọn òṣèré obìnrin méjì àwọn tó Suki àti tó Fagbanaya àti olórin yẹn gan. Làbákẹ́ onírọ́ yẹn. Àti olórin yẹn gan. Àti olórin yẹn gan. Làbákẹ́ oní WhatsApp group táwọn òdodo làwọn yẹn ṣe. Ọkùyọ̀mí o. Mo fẹ́ bó sàárín kò ní ìjẹ́pọ̀ àríkó bẹ̀. Ṣé rí àwọn Làbákẹ́ onírọ́ àti onígbáná wọn lè bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ kó gbọ́ pé kó dáṣẹ́ ní dúró. Ó ní àwọn kan tó tún kí bọ̀bọ̀ yẹn lẹ́yìn tí wọ́n fi ń bọ́ ọmọ bàbá sọ tó fi lè ń dáṣẹ́ sí. Gbogbo ẹ ni mo mọ̀ mi ò lè máa sọ pé. Ìtọ́jẹ́ mi fẹ́ sọ nìyẹn fẹ́ sọ pé bóyá mo ní àwọn bóyá gbogbo yóò ọ̀nà sáàdì kankan. Kò sí gbogbo nǹkan tí wọ́n ṣe àtàwọn tó ń pè o àtàwọn tó ṣe bá o àtàgbẹjọ́rò àgbà o sáàdì tó wà bẹ́ẹ̀ gbogbo ohun tí gbogbo wọn ṣe kò sí pàtó wọn mú. Àwọn tó fẹ́ dá sẹ̀ríà fún wọn wọ́n kàn fẹ́ gbogbo ohun tó ti ṣe tó ti wà lẹ̀ lọ́wọ́ tó fẹ́ wà wọ́n kàn fẹ́ fi rí aṣíwájú lára ni but àsìkò tó fẹ́ lò sí tó ti yẹ yín. Oye ọkùnrin yẹn èmi ò kàn fẹ́ gbà kan fi kíní ẹ̀ bá bàbá yẹn lórúkọ jẹ́ ni. ọkùnrin mi ẹjọ́ torí Ọlọ́run ó ní Làbákẹ́ onírọ́ wáì téèyàn máa ní ìgbà tó máa sọ fún gbogbo èèyàn pé kò ní ìgbà wáì tó máa jẹ́ òkúrọ́ tó máa sọ pé òkúrọ́ ayé ni ní kí ni ní tó gbójúlé ó dẹ̀ lè fi fífíìmù tó ń polówó Ọlọ́run láìjẹ́ ọkọ̀ nǹkan ọmọ kí ó tún fi sínú fíìmù ibi tí ó ní àyàdé ibi tí ọkàn wọn balẹ̀ dé mi ìmọ̀ tó tí wúmà yẹn kọ́kàn rẹ̀ tó gbójúlé mi ìmọ̀ àwọn tó sọ fún un pé ọ̀rọ̀ ọmọ yìí o sí nǹkan tó jọ gbàgbé ẹ mọ̀ ṣeré yìí lọ kó fi wá láyàláyà tó tún fi sínú fíìmù. ẹ wo bí ẹgẹ ìṣàlàyé fún yín ẹ wo bí gbogbo yẹn they are only working on you they are only working on you. Téèyàn bá ṣe ilé tó bá wà ní ọdún tó ń bọ́ ẹ mute jẹ́ ìgbọ́dọ̀ mi ẹ láti kọ́kọ́ jẹ́ kí ìmọ̀ yìí civilization yìí ẹ jẹ́ kó nípọn dé stage yẹn. Èmi o as an activist as a human rights activist and advocate ó tẹ́ èmi lọ́rùn ó ṣe ṣèwà ó ti gbé lọ sí ó ti lọ bẹ̀ fún rẹ̀ ó ti di suspect wọ́n ti ń ṣèwádìí lọ ó wà on bail bó ṣe fún bẹ́ẹ̀lì yẹn inú mi dùn bó ṣe enjoy life rẹ̀ bó ṣe wà on bail inú èmi dùn bó ṣe yẹ kí wọ́n ṣe máa treat èèyàn nìyẹn human dignity nìyẹn kò mí pé tí wọ́n bá parí ìwádìí mò ń sọ nǹkan fún yín pé gbogbo wọn yẹn ló ń gbé lọ ní ẹjọ́ wọn kò fi IG ní ká kú fún wọn jẹ́ kó parí ìwádìí because parí ìwádìí ló máa jẹ́ kó gbé wọn lé ẹjọ́ wọn ò lè kó àbọ̀ lọ. So as any human being, you must hold the presumption of innocence of anyone. Èmi ò ṣe justice pé mo ẹ̀ jẹyàn, mo fẹ́ kí àgéyàn kan. Ẹ bá engage live o, ẹ bá engage live. Ẹni tó deserve bail ẹ fún, tó bá gba bail ẹ̀, tó bá já aṣẹ́wó ló ṣe tẹ́lẹ̀, tó bá yẹ kó mẹ́wàá ló ń dó, lẹ́yìn tó ti fún bail, ẹjọ́ máa dókó mẹ́wàá ẹ̀ lọ. Tó bá jẹ́ pé ijó ló ń jó, tó bá jẹ́ irun ló ń tà, tó bá jẹ́ fíìmù ló ń ṣe, títí tí ẹjọ́ yẹn ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa kù. Ti rí irú àwọn images bẹ́ẹ̀ yẹn tẹ̀tí jẹ́ kírẹ̀wẹ̀sì ọkọ̀ báyìí ìmọ̀ yóò ti tó nípa bí yóò jàjàǹgbara àti ẹ̀tọ́ ọmọ ènìyàn and that is the way to fi raise the majority of Nigerians ẹni tó bá ti fún bẹ́ẹ̀ lẹ́bìrì pé kìí dán. kẹ́yìn ilẹ̀ jẹ́ pípa tó ń lọ tọ́ra rẹ̀ yìí ni kẹ́yìn ilẹ̀ pressure tó fi tọ́ra rẹ̀ yìí ni. àwọn tó wà lọ́wọ́ àwọn gbẹ́jọ́ lọ́bẹ̀ yẹn kí ni róòlù wo lọ́pẹ̀ ṣé àwọn ọlọ́pàá ni wọ́n ti máa pariwo òun mi jáde ni. táwọn ọlọ́pàá ìpè tí mo sọ pé lọ sí báyìí o òní ẹjọ́ dábẹ́ o. By the end of the day báwo lèmi ṣe mọ̀ ìgbàlejò làbújá bá wọ́n báwo lè fi lọ́dí ẹ̀.
síta tọ́lọ́pọ̀ kọ́ṣọ́ mi pé mo la sọ fún ẹ pé kó bá wà pè ọ́ àwọn èèyàn máa ní àwọn èmi kọ́ àwọn ni ní kọ́ta mò ń dárúkọ èèyàn bíi mẹ́rin márùn mẹ́fà mò ń àrẹ́sì yan lọ́bẹ̀ mo tẹ̀lé wọn lọ àwọn tí ẹ rojú wọn tẹ́ ẹ̀ mọ́bi tó ti pa tẹ́ ẹ̀ mọ́bi tó ń gbé wọn náà làwọn wà ní èmi dẹ̀ jáde ẹjọ́ sáwọn lọ́bẹ̀ mi ṣẹ́. mo dẹ̀ ń tẹ̀lé kéèsì mo dẹ̀ máa mú suspect kiri èmi jẹ́ ìfọ̀bájọ́ ọlọ́pàá ni síbẹ̀ náà mo ṣe useless tó. It's because people majority of you are part of the problem for the faith. Problem. And they are taking advantage of the ability to mo padà wo fídíò ìwé ìfọwọ́ ìwá yẹn tó wá sọ́dọ̀ olórí ẹbí ìjọsìn ó ṣe refuse me to robbers. The way I was being shunned, I was embarrassed, shunned. The way people were just spoke about it, káàbọ̀ náà ọba ọdún yẹn máa ní passion fún màálí o. ọgbà àbàtà apájọ wọn yóò jẹ ẹ lórí gbogbo àwọn alúkàjà ṣe ẹ yọ gbéraga pẹ̀lú òfin gbogbo rọbì tó kúrò rẹ. ọ̀dà ayọ̀ mi o. wọ́n mú ìwé ẹ̀dá lélẹ̀ tó kọ́ ló padà sọ pé òkè òun lòun lọ ṣèbí ìsọ̀rọ̀ lọ ilé allow me to speak there to let donate so you have donated my future and my integrity and what I built for so many years. 30-something years. You understand? Quite pathetic. Owó ni yàn ń wá, owó ló ń wá. Owó ni mo wá mo fi lọ sùn sí títì fọjọ́ mẹ́rin. Owó ni mo wá mo fi lọ bá ní mo wá. We should stop all this nonsense. We would have gotten a headway. Me more, Emmanuel, intelligent. You keep opening your DM for nonsense. Owó kọ́ wà ní owó kọ́ bẹ́ẹ̀ yẹn irọ́ ló ń pa. Mo lo ìkọ̀kọ́ kí ni ẹ̀gbọ́n wá fún mi, mo ní kí ni insider backup yẹn. Mo bá pé òun náà kọ́ síbẹ̀. Yomi and his unending story with CCTV. I mean, he's a liar. Mo kọ̀ bẹ́ẹ̀ pé look at the whole nonsense I put myself. Ṣé ẹ̀kọ́ tó kọ́ láṣìírí yẹn nìyẹn gangan? Lọ́dẹ̀ gbẹ̀bọ̀dì. Tí mi bá lọ́wọ́ bá tó fi sí. Owó náà ni mo wá mo takú sí. Ṣé mo ọ̀dáwó láti August? We are going to be heading to court very shortly. Ẹ̀rí pé mi ò ṣeré. Ọ̀nà àwọn àlọ́ ṣe wọ́n ìlara ló bá wájà. Àwọn làwọn gbé kéèsì lọ sí Àbújá. Nígbà tí mo rí pé IPO tó wà nínú kéèsì tó ń ṣe investigation l'Àbújá tó gbẹ́ bọ̀dé tó ṣe bákan ṣe báwọn àwọn competition against ẹ̀. Mo publish ẹ̀ jáde náà, mo gbé voice ẹ̀ jáde, ṣe gbọ́ anything against mi. Mi ò ní kéèsì l'Àbújá, mi ò dúró lórí directive presidency yet mo dẹ̀ mo petition ní odidi a whole superintendent of police. Tó ẹ jẹ́ kẹ́rì ọkọ̀ yín máa sòótọ́ fún yín, ọ̀pọ̀lọpọ̀ yín gbogbo lẹ́gbẹ̀ẹ́ kan ní Mohbad. Ọlá pé mo dúró ń dò pé tó bá orúkọ mi lè fẹ́ bàjẹ́, sẹ́mi mi lè fẹ́ fà. Àtà ìṣeré ó máa ń gba omi lójú mi ni. Ọlọ́run ó máa ń yọ omi lójú mi tí máa rántí ọ̀rọ̀ ọ̀gbìn ọ̀gbìn. Àwọn máa ń yọ omi. Àwọn tí wọ́n ti ẹ̀ ṣe tó yàn ní agbọ́njà gbàgbára, ọmọ social media lò, wọn ò kàgbákò àwọn tí mo pàdé lórí TikTok. They are still celebrated as activists. Ẹ̀kọ́ ayé náà ni ọ̀gá mi, ẹ̀kọ́ ayé náà ni. Ó dùn yàn bàbá mi, ṣèyí kó máa dùn yàn because ọba ẹgbẹ́ kí lè fẹ́ kàtúnṣe. Ẹ wo àwọn tèmi lọ ń tẹ́rí sí. Ẹ wo iye ọjọ́ tí mo lò l'Àbújá lẹ́yìn tí mo ṣe. Ọmọ ṣe fákàtì ni wọ́n ṣe fákàtì. Ẹ wo iye ọjọ́ tí mo lò l'Àbújá. Bàtà máa fi rí mi gbọ́mọ̀ wà l'Àbújá ní protest yẹn o ní títì pẹ̀lú ọmọ ọdún mẹ́ta. Ẹ wo ewu tí mo là kọjá. Ẹ fẹ́ wá àrẹ́sì mi pẹ̀lú ọmọ. Àwọn sẹ̀lẹ́bù yẹn tó ń blọọkì justice tí ó Mohbad bá wá rí justice tí wọ́n ní lọ́kọ̀ kò so gbọ́ báyìí tí wọ́n ní púpọ̀ jìjì gbogbo tó ń blọọkì ẹ̀. Àtàwọn ọ̀rẹ́ tó súnmọ́ àwọn ọ̀rẹ́ yẹn. Àwọn aláàbọ̀ ni bẹ́ẹ̀ làwọn lọ kọrin lórí stéèjì á máa sunkún ẹ ò bè lọ́wọ́ mi pé kí ló pa Mohbad òun sunkún ẹgbẹ́ rẹ̀ ò wá justice fún ọ̀rẹ́ ẹlẹ́kùn òfò. Ọlọ́run gbọ́ngàn tó máa ṣe fún yẹn ò fẹ́ rí sùn. Ṣé pé àwọn èèyàn wa lọ́jọ́ tí wọ́n bá mọ̀ pé láti
láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí títí di àsìkò tá a wà yìí bàbá Mohbad mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ bọ́n ṣe ya fíìmù yẹn láti bẹ̀rẹ̀ ní àtò bí ẹ bá ṣe pé bíjọba ṣe ń ṣe tó yẹ pé bí ọkọ náà ṣe lo ọkọ yọ wọlé ó fẹ́ kí bàbá Mohbad síta so àwọn ìjọba wá ṣe ráìtì mú anybody tó ń sunkún tẹ̀lé bàbá yẹn bẹ́ẹ̀ ní gbọ́rọ̀ wọn mọ́ wọ́n sá wọlé pátápátá wọ́n wọlé bí àrá. bàbá mi ló sọ pé ká sọ díẹ̀ ká dákẹ́ aláwájọ́ sáà ká sọ díẹ̀ ká dákẹ́. ní àtìlẹ̀ pẹ̀lú. èpè inú ẹ̀ kọ́ ọkùnyomi èpè tó ṣe ń kọ́ ó lẹ́lòmí ó ní nǹkan tó máa gbé ó ní lẹ́yìn justice for Mohbad ó ní nǹkan tẹ́lòmí máa gbé lọ lé òun ló máa sìn títí ayérayé. ó máa wá dùn. àánú òṣèlú adé máa fi sáàdúrà kíkí ẹ kí DNA yẹn fẹ́ bọ̀ wù iṣẹ́. ọkùnyomi ó gbàdúrà kí DNA yẹn bọ̀. wọ́n ní DNA bá jáde wá lámọ́ ó máa jẹ wà. ní àjọ ìjọba wà wọ́n wà emotion tẹ̀lé bàbá yẹn wọ́n dẹ̀ mọ̀ pé di bàbá yẹn ti fẹ̀ síta already. ẹ jẹ́ kó ọkùnyomi give submission wọn tó ká wá sọ̀rọ̀ ẹ jọ. wọ́n lè máa ìtajà ìtìlákọ̀. ṣẹ́wẹ́rì ọjọ́ àwọn èèyàn wa máa wá ní wíìbá bùrẹ́sì bàbá ni mástà bàbá gẹ́gẹ́ bí ọkùnyomi ṣe wí bàbá rí àpá lára ọmọ yẹn náà ọkùnyomi mo fẹ́ kẹ́ wá fídíò kan mọ́ mọ́jọ́lá mo fẹ́ kẹ́ wá fídíò kan. bàbá rí ẹ̀jẹ̀ náà. ẹ máa gbọ́ mi bàbá rí ẹ̀jẹ̀ ṣé nígbà tí ọlọ́pàá wá tí wọ́n wá kó gbogbo wọn tọ̀rọ̀ di ariwo tán kọ́kọ́ lọ sí station for the first time tí bàbá yẹn wọ Ankara tí òṣìṣẹ́ wà lára ẹ̀ dáadáa bẹ́ẹ̀ yẹn ní táwọn ọlọ́pàá sọ pé àwọn máa lọ wú òkú ọmọ mo fẹ́ kẹ́ wá fọ́tò ẹni sùn rẹ̀ jẹ́ sọ̀rọ̀ ẹni sùn bàbá wo ló ń wá justice ẹ̀jẹ̀ sùn. ẹgẹ sáré bọ́ọ̀sì lọ́kùnkùn yìí ẹni sùúrù ọkùnyomi sá sọ̀rọ̀. ẹ fẹ́ gbọ́ ètò oúnjẹ òtọ̀rọ̀ tí kò bá lè ṣe fún ó ṣe kí mo tọ́ ṣe fún àwọn tó lọ́wọ́ náà ẹ̀ ló ṣe nǹkan tí wọ́n gbọ́dọ̀ lọ sọ fún ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo nǹkan yẹn lẹ́nu bàbá yìí mọ̀ jẹ́ gbọ́dọ̀ mi so kò sí pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ má tọ̀ra yín. ẹ ṣe jàre ọ̀nkú sọ bàbá wo ló ń wá justice bàbá tó ń lòkù ọmọ ẹ tó dẹ̀ rápá lára tó rẹ́jẹ̀ lára rẹ̀ tó lọ bò mọ́lẹ̀ tí wọ́n máa wọn tó wá ìṣọ́ọ̀bù ẹ̀. ó bò wá láti ilẹ̀ ní àtètè fura ní wọ́n ń bò wá láti ilẹ̀ ní àtètè fura ló fà á nítorí kó rí bó ṣe rí nìyẹn. àbá ẹ̀jẹ̀ ti sá bàbá àti Sọlá àti Sọlá ẹ̀kọ́ tẹ̀mí sọ pé bàbá yẹn wá justice ayé láti ilẹ̀. ọ̀nà òòrùn mo fẹ́ bó sáàrin èrò ẹ̀ jọ so bàbá yìí láti ilẹ̀ ó rápá lára ọmọ ẹ̀ náà ok ó wá gbedé station ẹ̀ tó rú mọ́jú yẹn wọ́n gbà nígbà tó di láàárọ̀ ọjọ́ kejì tó ń pe tọmọ yẹn sùn ta ní mọ́ṣúárì ní Kòròdú wọ́n ti bàbá yìí ò lọ rìpọ́ọ̀tì ní àlọ́dà police station tó dájọ́ pé kó lọ spẹ́lẹ̀ ní àkọ́kọ́ sẹ́rí fọ́tò tí mo ní ẹwà mọ́ mi mọ́jọ́lá nígbà tí wọ́n lọ sí station yẹn tí àwọn ọlọ́pàá sọ pé àwọn máa lọ wú òkú Mohbad padà mo fẹ́ kẹ́ wá fọ́tò bàbá yẹn tẹ́ bá rí bó ṣe yí ọlọ́pàá tó ní pé kí wọ́n lọ wú òkú yẹn ó yí ojú yẹn báyìí ojú yẹn ò dáa bọ̀dà àwọn èèyàn wò pé. mo rántí píṣọ̀ yẹn mo rántí. èmi ròyìn pé bóyá nǹkan tó ń ṣe ń gbà yẹn lójú but ọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ yé mi tán ni pé ẹ fẹ́ wú nǹkan tá a ti bò mọ́lẹ̀ ó ní fèsì tí bàbá yẹn fún wa lọ́jọ́ yẹn mo fẹ́ kẹ́ wá fọ́tò yẹn jáde. àti bàbá àtàdúrà àti Wùnmí àti Dàróṣà gbogbo wọn ló mọ̀ pé ọ̀nà ẹ̀fọ́ ni Mohbad. bẹ́ẹ̀ àwọn mọ̀ ẹ̀mú ló dá àbí. àwọn tó wà ní bọ́ọ̀bù ló bàbá yẹn ló dá bàbá yẹn lè ṣe ìráìtì. doctor report bàbá mo bá wà láti ilẹ̀ ọ̀hún parọ́gbọ̀n wọn múlẹ̀ fáwọn ni that's the only way they can deceive you. because àwọn ọ̀yà ní gbàtẹ́gba report doctor tí doctor sọ tó rí àpàtó owó tó yà kí ló dé.